èmi Christian ni mí but òtítọ́ ọ̀rọ̀ ni ká má sọ òun èyí tí ẹ̀sìn ń ṣe nínú ẹ̀ ló pọ̀ jù nítorí ṣe rí bíbélì tá a gbé dání yẹn ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ tó mọ bíbélì tá a gbé dání ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ka bíbélì a máa sọ orí ẹ̀ kodò ni gbogbo nǹkan tó wà láyé tí Ọlọ́run dá dáradára ni ẹni ẹ̀ lè mú àgbo ṣùgbọ́n ẹ̀ ń jọbẹ̀ ẹ̀fọ́ ẹ̀ ń jẹ ewédú ẹ̀ ń jẹlá ẹ̀ dẹ̀ lè mú àgbo ṣé wé kọ́ làgbo ni mi ì rò pọ́rọ̀ mi yé yín ṣá irun nísìnyìí àwọn nǹkan kan wà tó yẹ pé tẹ bá pò pọ̀ tẹ fi sínú inú àdí àgbọn àbí olive oil tẹ bá fi sí irun yín máa bẹ̀rẹ̀ sí ní hù ni gbogbo àwọn tábìlẹ̀tì tá à ń mú yẹn náà ṣe bí ewé àtegbò ni abẹ́rẹ́ tá à ń gbà sí kékeré ewé àtegbò ni àgbà àti gbàgbé culture. wọ́n ti ọmọ kan tó wá ń gbà yẹn à ń ya fíìmù ní wá sílé wa ó kó gbogbo àwọn fíìmù fọ́tò tó bá àwọn àgbààgbà òṣèré yà pé òun fẹ́ ó pè wá òun fẹ́ feature nu ọkọ mi kẹ̀dẹ̀rẹ́ òkín kódà kó má kọ́ ẹ mọ́ scene kó má kọ́ ẹ mọ́ script tó bá ti lè déwájú ẹ̀ á wá nǹkan kan fún ẹ nínú fíìmù ó ní máa bọ̀ ọmọ yẹn palẹ̀ gbogbo fóònù wa mọ́ ni àti laptop. wọ́n rí àwọn tó ń fẹ́ àwa artist wọ́n ti róko ikú ń bẹ̀ o kan tó gbìn ẹ̀ pa sí wọ́n rí i pé orí tẹlifíṣàn àbí orí ìtàgé ni wọ́n rí ìyàwó wọn tí ó fi wù wọ́n tí wọ́n fi fẹ́ sílé nǹkan tó wá ń ṣe tó fi wù wọ́n yẹn tán bá wá fẹ́ sílé wọ́n wá ní kó má ṣe tíátà mọ́. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ dé ẹ bá mi wá nǹkan fìdílé we are just going to start. orin tí mo kọ fún àwọn ìyá wa bẹ́ẹ̀ ni ìyá wọ́n ń ṣe iṣẹ́ tó jẹ́ iṣẹ́ pàtàkì láwùjọ látàrí pé ìyá ló ń lóyún tó ń bímọ lóòótọ́ a mọ̀ pé a lè fọwọ́ rọ́ iṣẹ́ bàbá sẹ́yìn àmọ́ ẹ kò jẹ́ ká wò wípé bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn bẹ́ẹ̀ ṣe ń wò mí ìsìn kẹ́kọ̀ọ́ ọmọ kan tó kọ̀rìn kọjá gbèrègbèrè kí lẹ máa kọ́kọ́ béèrè ẹ máa ní ìyá ọmọ yìí dáa bó ṣe rí nìyẹn significant role tí àwọn ìyá ń play nínú ayé wa gẹ́gẹ́ bí nínú ẹbí kódà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ìyá mi dáadáa ni mo gbé wá sórí ètò lénìí àmọ́ nípa iṣẹ́ wọn ilé àti àwọn nǹkan tó so mọ́ náà la máa sọ lénìí ẹ̀yin wa lórí ètò ẹ bá mi kí gbajúgbajà òdú ni wọ́n iṣẹ́ ìmọ̀fólókò part of our founding mothers Salome Eketunde. ẹ kú déédéé wòyí o ẹ̀yin ènìyàn mi mo kí yín tẹ̀ṣọ́ mo kí yín tológun mo kí yín tàpọ̀ bẹ́ẹ̀ náà ni mo kí yín tìkálẹ̀ ara ò lè bí. ìkálẹ̀ yẹn ni kẹ́ wá fún wa last ẹ bá mi fi kí àwọn tó wà nílé pé ọmọ wọn náà rèé o. ara màlẹ́ ò rábẹ́dẹ́dẹ́ èmi ọmọ ara ìkíran ní o èmi Salome ọmọ akó ìnágbá mo fọdún ìkíran ní o àlẹ́ o ṣe ara gbé. ara tiẹ̀ gbé ara wọn náà máa gbé àjíǹde ara máa jẹ mọ́mì láti bí 30 ọdún tá a bá tiẹ̀ sọ pé 40 ọdún kí ni ìrìn àjò yìí ṣe jẹ́ kí lẹ lè sọ fún wa pé ìrìn àjò tí mo ti rìn tí mo fi di ògbóǹtarìgì eré àgbéléwò tí mo fi kúrò nínú costumier láti bí orin kíkọ gbogbo ìtẹ́múpọ̀ lábẹ́ àsíá ìdárayá báwo lè ṣe rìn. ṣẹ́rí tí n bá ní kí n máa sọ ìrìn àjò yẹn ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ ilẹ̀ aṣú ilẹ̀ àtúmọ̀ èyí tí gbogbo tá à ń pè ní season film. ìrìn àjò yẹn bẹ̀rẹ̀ nígbà tí mo jẹ́ ọmọ kékeré eléyìí ò ń ṣe pé bí àtòrí yẹn wà lẹ́yìn ọmọ alábídó ó ń ṣe tíátà o eléyìí mo bẹ̀rẹ̀ láti ọmọ kékeré professionally. mo wà ní iléèwé primary school lágọ̀ọ́ Òwòyè ibẹ̀ làwọn òbí mi wà wọ́n máa ń rán mi lọ ibì kan wà tí wọ́n gbin ewédú sí tó jẹ́ oko ewédú so màmá mi láìkí ewédú tó bá fresh tó ṣẹ̀ṣẹ̀ já lóko so wọ́n máa ń rán mi pé kí n lọ já ewédú wá bẹ̀ kí n lọ ra ewédú
wọ́n tí mo bá débẹ̀ bàbá kan wà bàbá yẹn ti kú nísìnyí kí Ọlọ́run fọ̀run kẹ́ wọn orúkọ bàbá yẹn jẹ́ Chief Adékọ̀yà bàbá Adékọ̀yà jẹ́ ògbóǹtarìgì oníjó tó máa ń lùlù tó máa ń jó tó máa ń lọ kọrin tó máa ń jó so tẹ́mi bá ti lọ já ewédú yẹn máa fi iṣẹ́ tí màmá mi rán mi sílẹ̀ máa wá lọ máa wòran wọn ibi tí bá ti ń wòran wọn máa ti jó èmi náà ò ní rántí pé mò ń jó àṣé bàbá ń wò mí ní ìgbà yẹn gẹ́gẹ́ bí orúkọ mi Salome àti ikú ìnagbọ́n wọn ò lè pẹ́ẹ̀gì orúkọ yẹn pọ̀ wọ́n máa ń wò mí gẹ́gẹ́ bí ọmọ Ìgbò ẹlòmíì á pe Salome ẹlòmíì á pe Salome ẹlòmíì á ikú ìnagbọ́n yẹn wọn ò rí lè pronounce ikú ìnagbọ́n yẹn ó sound Ìgbò ní etí wọn so bàbá yà ní ọmọ Ìgbò bọ̀rìbé ṣìmìrí ẹ kò ń jó òyà wá jó èmi ò mọ̀ jó èmi ò mọ̀ bàbá máa mú ẹgbẹ́ ó máa nà mí á ní kí n jó eventually bàbá yẹn láti connect màmá mi bí ọmọ yín yìí mo fẹ́ kó wá máa bá mi jó nínú gúrùpù mi bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. ìrìn àjò ijó níjọ́sí òun ló bí orin ló bí tíátà gbàtẹ́bọnú tíátà ẹ ṣe costume nígbà tẹ́ ṣe makeup gan gbẹ̀yìn o fún ẹ̀yin tẹ́ ẹ̀ bá dẹ́ mọ̀ kódà ẹ jẹ́ ká wo a ti mọ̀ pé gẹ́gẹ́ bí iṣẹ́ òdù nìyín bí mo ṣe sọ púpọ̀ níwa náà àti ní interview pẹ̀lú yín ó wà káàkiri àmọ́ ẹ jẹ́ ká wo ilé mo rí wípé láti bí bóyá bí 30 ọdún sìn lẹ ti wà nílé dádì tẹ́ ti ṣèyàwó tẹ́ ti ṣàbíamọ́ ìrìn àjò 30 ọdún nínú marriage pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe yìí ó jọ nǹkan tí ò possible pé kò ṣeé ṣe ta ló máa dúró àwọn actress yẹn dúró lé ọkọ mélòó ni wọn ló dúró lé ọ irọ́ ni àmọ́ inú mi dùn pé a rí yín tọ́ka sílé ni tẹ́ ẹ̀ dẹ̀ ṣì wà ń bẹ̀ tọ́lọ́run dẹ̀ ní ṣí yín dì ń bẹ̀ kí lẹ lè sọ wípé ó jẹ́ kí ilé yẹn dúró. ṣe rí ẹ jẹ́ kọ́kọ́ mú nǹkan kan jù wọ́n kó tó di pé mo fèsì sọ̀rọ̀ yín ṣe rí àwọn tó ń fẹ́ àwa artist wọ́n ti róko ikú ń bẹ̀ o kan tó gbìn ẹ̀pà sí wọ́n rí i pé orí tẹlifíṣàn àbí orí ìtàgé ni wọ́n rí ìyàwó wọn tí ó fi wù wọ́n tán fi fẹ́ sílé nǹkan tó wá ń ṣe tó fi wù wọ́n yẹn tán bá wá fẹ́ sílé wọ́n wá ní kó má ṣe tíátà mọ́ ibi tí èdè àìyedè ti ń wá nìyẹn so nítorí náà kí n wá sórí ọ̀dọ̀ ti tèmi ṣe rí ibi tí èèyàn méjì bá ti jọ rìn èèyàn gbọ́dọ̀ ní trust tí ọkọ bá jáde kíyàwó mọ̀ pé ibi tó sọ pé òun lọ lòun lọ tó bá wá wu ọkọ kó yà síbòmíì but ibi tí ọkọ tó sọ fún mi pé òun lọ ibẹ̀ ló lọ tíyàwó bá jáde ibi tíyàwó sọ fún ọkọ pé òun lọ ni kí ọkọ náà fi ọkàn sí pé ìyàwó lọ tí ìrìn bá wá tún wá fẹ́ change irú èmi nísìn tí bá wá sí location ìgbà mi ọkọ máa ní wo àgbẹ̀dẹ ti jìnnà jù sílé ó ṣe kúkú dúró má wà níjọ́ tó rà máa ní off ní every Sundays má wà kúkú dúró kó parí iṣẹ́ ẹ̀ tó bá wá jẹ́ pé bí mo fẹ́ lọ sí church torí mi máa lọ sí church ní Sunday hello mo fẹ́ dé kíní àti off o but mo máa lọ sí Ìkòròdú bus stop torí mo ń ṣe Zion mo ń ṣe sẹ̀lẹ̀ kérúbù ni mí so máa ní church Zion tó wà ní bus stop yẹn ni mo ń lọ o so that tí anybody bá rí mi ní Ìkòròdú garage tó bá fẹ́ ṣèké pé mo ti kọjá Ìkòròdú sí mo rí ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ á ló ti sọ fún òun so trust ó máa ń matter then ibi tí wọ́n bá fi yọ̀ sí ó yẹ kí yọ̀ máa ṣomi síbẹ̀ so kí tó wá ń ṣe mímọ̀ ṣe náà bí kò ṣe oore ọ̀fẹ́ tọ́lọ́run bá fúnyàn ni lèèyàn ń lò so kì í ṣe mímọ̀ ṣe. tó ẹ wá jẹ́ ká wò láàrin ilé yẹn náà gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ Uncle Bright is the daddy of the house Uncle Bright Iketunde àwọn Gen Z tiẹ̀ ló need information yẹn àwọn yẹn ò mọ̀ so ẹ jẹ́ ká já yín sí torí pé daddy tún wá ń ṣe iṣẹ́ yìí náà báwo lẹ ṣe wá ń yọ tẹ fi yọ time fún àwọn ọmọ tọ́lọ́run fi gbà fún yín tán fi yàn tán yanjú. ẹ ṣeun ṣe nígbà tèmi tiẹ̀ wà nínú oyún alákọ̀ọ́kọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé mo wà nínú oyún o torí bí mo ṣe wà nínú oyún ni mò ń fo fence ni mò ń jà ni mò ń lọ tí mo fi bímọ mo fẹ́ẹ́ sọ pé ó kú ọ̀la tí máa bímọ gan mo ṣe lọ sí location ìgbà tí mo dẹ̀ bímọ tí bá ń lọ sí location mo máa di ọmọ mi mọ́ra lọ sí location ni bá màmá Rainbow yẹn Ìyàngbá láìpẹ́ Ọlọ́run fẹ́ ọ̀run kẹ́ wọn gbogbo wọn ló máa ọmọ mi ò tẹ kí ni kò sẹ́ni tí ò mọ̀ láti kékeré tí bá ti dé location báyìí ó ń gbé ṣeré lọ ní ṣiṣẹ́ tèmi lọ ni but nígbà tí èèyàn wá ń dàgbà sí tí tọmọ náà ti dàgbà tí bá lọ sí location
tí bàbá náà bá lọ sí location ìyá ọkọ mi wà ńbẹ̀ kí màmá tó kú mọ́mì mo nídìí a ní kí ló nídìí fún ẹ ṣáà máa bọ̀ ẹ wò mo ń lọ location ẹ gbọ́dọ̀ lọ sẹ́ni ìwé ẹ̀ tí máa fi dé a níwọ náà ló tó fọlọ́pàá mú mi ìyá ọkọ mi máa dúró sílé tá a máa fi lọ tá a máa fi dé tó bá dẹ̀ jẹ́ pé màmá tó tọ́ mi náà ni ọpọ́n súnkàn ni màá pè wọ́n ẹ jẹ́ fi nǹkan tẹ́ ń ṣe sílẹ̀ ẹ wá tọ́jú ọmọ yín èmi lọ location wọ́n máa wá so and láàárín ilé ọkọ mi mo wá jẹ́ ọmọ tí wọ́n fẹ́ràn tó jẹ́ pé ìgbà míì wà tó jẹ́ pé tí màmá ò bá ráyè à ń pè alájà kan ní Sinat so alájà wa Sinat so ìgbà tó di pé ọmọ ti ń rìn tí kò mu ọmú mọ́ so tí màmá ò bá ráyè so ilé alájà ni mo máa gbé lọ so ó jẹ́ kó àwọn ẹbí ọkọ mi jẹ́ kí ìrìn àjò yẹn kó rọ̀ mí lọ́rùn dáadáa bẹ́ẹ̀ ni. Ẹbí ọkọ gan ò kò jẹ́ kí ìrìn àjò yẹn ràn yín lọ́rùn dáadáa ẹ̀yin náà ṣọmọ dáadáa ni. bẹ́ẹ̀ ni. torí púpọ̀ náà àwọn ọmọ ọ̀sìn wa wọn ní wora wọn náà ní ìyá ọkọ mi ò dáa kò nífẹ̀ẹ́ mi kí n tó gbé gbá bí ṣe gbogbo ìyá ọkọ náà ni. àná ọ̀nà kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ẹbí ọkọ mi o kò rí bẹ́ẹ̀ àwọn máa ń gbèjà èèyàn wọ́n máa gbogbo ìyàwó wọn ni wọ́n kẹ́ o mo tún fàtúpò àsìkò yìí gan tún dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe bẹ́ẹ̀ ni. ẹ wá jẹ́ ká wò ó láti ọwọ́ Salome Ikuonagbon Èkìtúndé a jẹ́ àpapọ̀ production mélòó lẹ ti ṣe. mi ò mọ̀ má jẹ́ ń tàn ẹ́ my sister mi ò mọ̀ all I know is that mo bẹ̀rẹ̀ pẹ̀lú English stage production mo fi bẹ̀rẹ̀ stage gbogbo life mi stage ni mo ń ṣe but ibi tí n bá ti ń perform ni wọ́n ti máa rí mi tó máa invite mi sí location ti movie mo dẹ̀ ṣe celluloid náà mo ṣe optical mo ṣe celluloid kó tó kan home video. acting theatre ìyàtọ̀ ti wà ń bẹ àwọn èèyàn ń lọ theatre mọ́ bíi ti tẹ́lẹ̀ wọ́n ní ẹ ṣèbí nǹkan tá a lè ta máa lọ wò ní theatre wọ́n ti gbé padà wá tẹ́yìn bá bóyá ta bá ní ó da ọ̀ mọ́mí o àpè yín sì kẹ́ wá jẹ ààrẹ láti máa ààrẹ entertainment àbí ká ní okay governor of entertainment báwo lẹ ṣe lè jẹ́ kí tíátà padà tó tún máa fi wún àwọn èèyàn kí ló sọnù. nǹkan tó rí lè sọnù nínú even kó tó di pé gbogbo ẹ̀tẹ̀ ìwádìí báyìí ni wípé nǹkan tó rí lè sọnù ni wípé àṣà wa ti parẹ́. ó ti ń parẹ́ àbí ó ti parẹ́ not ó ti ń parẹ́ àṣà wa ti parẹ́ òtítọ́ ọ̀rọ̀ ni because nígbà yẹn tán bá gbé tíátà wá ń gbà yẹn a máa sọ pé a fẹ́ lọ wo àwọn Ògúndé mo rántí ọjọ́ yẹn èmi sì máa ń ṣe stage mi tí wọnú Yorùbá deep ńgbà yẹn mo wá gbọ́ pé Péjú Ògúnmọ́lá wà around mo ń sá eré mo ń try láti meet ẹ̀ mo ń wá káàkiri ni tíátà fíìmù yẹn ó fún àwọn èèyàn ní gap wà àwọn èèyàn máa ń wo àwọn tó bá ń appear nínú fíìmù pé ṣé mo lè sún wọn báyìí ṣé mo lè fọwọ́ kan báyìí wọ́n máa ń dàbí kíní but kò rí bẹ́ẹ̀ mọ́ nítorí pé kò sí ojúlé kan tí ẹ dé nísìnyẹn mara ẹni tó ti ń ṣe atẹni tó mọ̀ atẹni tí ò mọ̀ atẹni tó lọ kà ní school atẹni tí ò tiẹ̀ mọ̀ tó kàn yẹ pé ó kàn ṣe wà kápá sí ni ó ti do ní tíátà ẹlòmíì gan mo rántí ọmọ kan tó wá ń gbà yẹn à ń ya fíìmù ní wá sílé wa ó kó gbogbo àwọn fíìmù fọ́tò tó bá àwọn àgbààgbà òṣèré yà pé òun fẹ́ ó pè wá òun fẹ́ feature nu ọkọ mi kẹ̀dẹ̀rẹ́ òkè kódà kó má kọ ẹ mọ́ scene kó má kọ ẹ mọ́ script tó bá ti lè déwájú ẹ̀ á wá nǹkan kan fún ẹ nínú fíìmù ó ní máa bọ̀ ọmọ yẹn palẹ̀ gbogbo fóònù wa mọ́ ni àti laptop. lóòótọ́. yes ó palẹ̀ ẹ̀ mọ́ ni so irú kí náà ti ń pè é àti oríṣiríṣi ó ti lúrú ti dàpọ̀ mọ́ ṣàpà so now tó bá jẹ́ wípé bí tíátà ṣe wà tẹ́lẹ̀ sinimá wà ń bẹ̀ náà ṣe báwọn àwọn sinimá ń lọ sí sinimá ń sìn náà ọmọ ìyá tíátà ní sinimá àwọn kan dẹ̀ ṣì ń ṣe stage lọ́wọ́lọ́wọ́ in fact mo ṣì bá wọn ṣe stage kan of recent kí n tó travel wọ́n ṣì ń ṣe stage lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n tíátà yẹn kò dàbí national theatre ìgbà yẹn tó yẹ pé gbogbo wa máa wà ń bẹ̀ àwọn tó ń rehearse entrance C àwọn tó lo entrance D àwọn tó lo hall 2 hall 3 bá ṣe nígbà yẹn nìyẹn kò rí mi rò pé ó rí bẹ́ẹ̀ mọ́ nísìnyí mi rò pé ó rí bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n tí mo bá ní oore ọ̀fẹ́ láti jẹ́ mínísítà àbí kí n di ipò kan mú gbòógì
màá gbé tíátà padà nítorí ìdùnnú ẹlòmíì wà tó jẹ́ wípé ó tẹ̀ ti lè máa ronú tó bá dé National Theatre wípé ó kàn ti rí èèyàn yẹn pé ẹni yóò sí nínú fíìmù wọ́n máa nínú lórí stage báyìí wọ́n á ṣe zinc síbẹ̀ wọ́n á ṣe rock wọ́n á ṣe fountain tí omi ń ṣàn lórí ẹ̀ á máa wò in fact inú ẹ̀gàn á dùn ní pé kí mo rántí gbà yẹn tá bá ti ṣe níjọ́ tí màmá mi wá wò wá ní kinní màmá mi ní ṣé ẹ̀gàn tẹ́ ń ṣe leléyìí ìgbà tá bá fẹ́ ṣe tí a bá ń jọ command performance wa máa invite àwọn parents àwọn family màmá ní mo kàn ń bú ẹni wo mo yọwọ́ bọ́n ṣe gbà fún yín láti lé nìyẹn má ṣe lọ bọ́n ṣe fà mí lé Mr. Bentomo lójú lọ́wọ́ nìyẹn ó yá gbà. So tí mo bá ní opportunity mo wish kí ìgbà yẹn tún padà. tó àwọn èèyàn sọ wípé ẹ ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú bàbá wa tí wọ́n ti kọjá lọ Aishu Pepe. Bẹ́ẹ̀ni. ṣé ẹ lè tàn mọ́lẹ̀ sí díẹ̀. Gẹ́gẹ́ bí mo sọ pé stage ni mí oní stage ni mí. Orí stage nígbà tí a lọ kọ orin ìgbà òkú bàbá Ògúndé orí inú studio ni mo ti kọ́kọ́ mo ti máa rí Uncle Aishu but pé mo máa bá wọn sọ̀rọ̀ ìgbà tí bàbá Ògúndé kú ni a wá lọ kọ orin fún bàbá Ògúndé bàbá ọlọ́kọ̀ ló lead orin yẹn so àwọn wọ́n dẹ̀ wà ní location àwọn náà ṣe story Awólọ́wọ̀ àwọn ṣe story Awólọ́wọ̀ yes wọ́n ṣe story Awólọ́wọ̀ pẹ̀lú bàbá Ògúndé bàbá ọlọ́kọ̀ wa kó wa pé ká wá lọ kọ orin fún bàbá Awólọ́wọ̀ wọ́n tún wá kọ́ Uncle Aishu Uncle Tájù Gbàdàmọ́sí ìdẹ́nà ọkùn kan náà wá Uncle Làjà wọ́n kó wọn yẹ fún Mojí ẹ̀gbọ́n Péjú àbúrò Uncle Yomi gbogbo wa ibẹ̀ ni gbogbo wa so inú studio náà Uncle Aishu ti discover voice mi so wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń pè mí síṣẹ́ nìyẹn. ṣé orin tẹ́ ẹ kọ fún Awólọ́wọ̀ ńgbà tí bàbá kú ṣe ẹ máa rántí ẹ mi lè ní ṣe rántí ẹ. ṣé fún Awólọ́wọ̀ fún Awólọ́wọ̀ ńgbà yẹn. mo máa ṣẹ̀ṣẹ̀ search ni o mo kàn ṣáà pé ìbẹ̀rẹ̀ bàbá ní mo kí ẹlẹ́mọ̀ṣọ́ ayé ó ń gbọ́ mi tíyẹn rere tíyẹn rere tíyẹn rere mo kí ẹlẹ́mọ̀ṣọ́ ọ̀run o ó ń gbọ́ mi nítòsí o nítòsí o nítòsí o ṣùgbọ́n ọ̀nà ọ̀run ò jìnnà. torí nǹkan tá à ń sọ yìí ó ti lé 40 years. ó ti pẹ́. Salome Èkétúndé àwọn làgbà lálejò léni a sì ti ń fọ̀rọ̀ wérọ̀ lórí iṣẹ́ lórí ilé báwo ni ìkan ò ṣe ní bàkan jẹ́ àwọn ọmọ mi nínú ọ̀rọ̀ tẹ́ sọ ẹni kó tó di pé industry dẹ̀ di báyìí ṣe hàn pé àyìn àgbà tẹ́ ẹ̀ bá fẹ́ nà ń bẹ̀ tán lè máa ṣàrọ̀ra bá wa ráàpù ẹ̀ kó tó di pé industry rí báyìí ṣé industry tó wá rí báyìí lẹ́yìn náà fi yọ ọwọ́ pé ibi tá a dẹ̀ bá dé yìí ó tún God be the glory pé ẹ máa ṣe lọ àwa máa fàdúrà ràn yín lọ́wọ́ tẹ́ fi tẹ̀síwájú lọ òkè òkun láti lọ bẹ̀rẹ̀ nǹkan míì. kò sí nǹkan tó ṣe industry ṣé mọ̀ pé oníkálukú ló ní inspiration tiẹ̀ ó dàbí àwa tá à ń kọ orin èmi sìn folklore gospel mò ń kọ. Folklore gospel. bẹ́ẹ̀ ni mò ń kọ. Inspiration yẹn tó bá wá tó bá yẹ pé èdè mi ni inspiration gbé wá at that particular time màá lọ sórí èdè mi. tó bá dẹ̀ jẹ́ Yorùbá ni bá dẹ̀ yẹ pé àyànà gbé wá màá ṣe é. ẹ mọ̀ pé mo ní sẹ̀lẹ̀kẹ̀rúbù. sẹ̀lẹ̀kẹ̀rúbù. So inú kò sí nǹkan tó ṣe industry kò sí ó ń grow sí ni. lóòótọ́ ó ń grow sí ni. àmọ́ indecency indiscipline unprofessionalism àtàwọn nǹkan kan tó ti sopọ̀ tó ti wá fẹ́ dàbí èèpo nínú àlìkámà yẹn. lóòótọ́ bíbélì náà sọ ṣùgbọ́n mi ò gba pé wọ́n ní kí èèpo àti àlìkámà máa dàgbà èèpo lè ba àlìkámà jẹ́ kó tó dàgbà o. ó dàbí kí ẹ mú tòmátò tó ti bàjẹ́ sẹ́gbẹ̀ẹ́ tí ò bàjẹ́ ni tó bá máa di ọjọ́ kejì èyí tó bàjẹ́ yẹn ó ti kó bá èyí tí ò bàjẹ́. nǹkan tẹ́mi kàn rí ni wípé olórin kan ló ní ìwọ ń sá eré ìje èmi náà ń sá eré ìje ìgbà tá a bá dé ẹ̀ǹdí eré ìje yẹn àwa mọ èyí tó dáa àti èyí tí ò dáa. Are you getting me? So kò sí nǹkan tó bàjẹ́ nínú industry ṣùgbọ́n èyí tó ní kálukú bá dì mú kó dẹ̀ sa agbára ẹ̀ láti ṣe dáadáa. wọ́n ní kẹ́ sa agbára yín láti ṣe dáadáa agbára yẹn náà ló mọ́ mi lọ Manchester. ẹni tó ṣẹlẹ̀ tí ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹja wà. èmi bí mo ṣe wà yìí Ọlọ́run dá mi pé mo dúpẹ́
pé Elédùmarè dá mi pé nítorí Elédùmarè dẹ̀ fi dá mi pé ni pé ó kó gbogbo talent lé mi lọ́wọ́. Mò ń jó, mò ń kọrin, mò ń act, kò sí acting, kò sí anything acting tí mi ò lè ṣe fún yín. Mò ń ṣe makeup, mò ń ṣe costume. Now mo tún wá di culture explainer. Nǹkan tí mo lọ ṣe lókè òkun nìyẹn. Nítorí pé mo rí pé àgbà ti ń dé. Mo ń ṣe costume nígbà tí ẹ mọ̀ pé nínú industry yìí náà tó bá jẹ́ pé orin ló bá mọ̀ ọkọ nínú fíìmù ìgbà kan orin náà máa ń fi mí sí o. Gbòòyà àwọn tó bẹ̀rẹ̀ sí ń fi mí sẹ́lẹ̀kún tán ti pé mo ti sunkún nínú fíìmù kan ó tán òwò ẹlẹ́kún ni o mo sunkún títí pé àwọn audience kan bẹ̀rẹ̀ sí ń bú mi pé ṣé lè yóò mọ̀jú ẹkún lọ ni. Nígbòòyà mo tún di fìjà bí o mo tún bẹ̀rẹ̀ sí ní jà kiri ìgbà tó tún yá mo tún di olófòfó láti nǹkan tí wọ́n ń pè ní versatility nìyẹn. Are you getting me? So mo wá wò wípé àgbà ti ń dé sí mi jẹ́ kí n plan fún retirement mi. Kí ni mo wá ń plan fún retirement mi ni wípé mo wá lọ pé ok ẹ jẹ́ kí n tún wá ìmọ̀ kún ìmọ̀. Mo wà nínú tíátà ṣùgbọ́n mo tún gbọ́dọ̀ tún wá ìmọ̀ míì kún mọ̀ tó jẹ́ pé tíátà tí mo wà nínú ẹ̀ yẹn nǹkan yà á máa wúlò fún nǹkan tí mo lọ kọ́ yẹn. Wọ́n á jọ máa ranra wọn lọ́wọ́. Mo wá lọ ṣe 2-year course as a culture explainer. So ètò jẹ́ kí n lọ sí Manchester nìyẹn. Tá bá sọ pé culture explainer a jẹ́ pé ẹni tó ń ṣàlàyé ìtàn. Ṣàlàyé not ìtàn ṣàlàyé àṣà àti èdè not only Yorùbá kì í ṣe Yorùbá káàkiri àgbáyé globally. Àṣà wa ti ń parun. Irú for example fún àpẹẹrẹ nísìnyí àwọn tó irú nǹkan tí mo wọ̀ ń sìn ó lójú ẹni tó lè ṣe. Tẹ́ ẹ bá dé Abẹ́òkúta àbí kẹ́ dóṣogbo àbí àwọn ìtírọ̀ kan ní Ìbàdàn lẹ́tí máa rí ẹbu aró ẹ ti béèrè lọ́mọ kan kí ló ń jẹ́ ẹbu wọn ò lè ṣàlàyé nǹkan tó ń jẹ́ ẹbu. Débi pé kí ló ń járó. So ẹbu aró wà ẹbu epo wà àwọn ibi tán ti ń ṣe ẹbu ìkòkò wà àwọn ibi tán ti ń ṣe yẹn àwọn èèyàn ò mọ̀ tí mi ò bá wé gèlè ń sìn cowries wà lórí mi but wọ́n believe pé àwọn babaláwo ló ń lo cowries ló wà lọ́wọ́ yín yẹn. Bẹ́ẹ̀ ni. Ṣé ti get mi bẹ́ẹ̀ yẹn àṣà àti nǹkan táwọn bàbá wa àwọn bàbá ńlá wa tí wọ́n fi ń ṣẹ̀ṣọ́ nígbà yẹn nìyẹn ìgbín ló wà nú ẹ̀ náà ìgbà tí ìgbín inú ẹ̀ kú lólókùn bù sókè àwọn wọ́n dẹ̀ wò pé kí ló fẹ́ fi ṣe ẹja fi ṣẹ̀ṣọ́ ara wa òun lè máa rí tán fi ṣe earring tán fi ṣe chain tán fi ṣe kíní ṣùgbọ́n tí wọ́n bá lò nísìnyìí olóògùn ni olóòṣà ló máa pè olóòṣà náà máa pè shell tó wà nínú òkun a fi ṣe tẹ́ bá dé ìlú mi nínú omi lọ́hùn shell yẹn làwa fi ṣe àwọn olo tiles ẹni ó lè jẹ́rìí sí nǹkan tá fi ṣe tiles wa ni shell tó jáde nínú òkun but ẹlòmíì máa ní mi lè wọlé lágbájá olóògùn ni ẹlòmíì ò lè fọṣẹ dúdú wẹ̀ ẹlòmíì ò lè forí para. Ibo wa ló ti wọ́ ṣé a máa sọ wípé ọ̀dọ̀ ẹ̀sìn religion tó wọlé etí ẹ̀sìn ṣe inú ẹ̀ ló pọ̀ jù. Èmi Christian ni mí but òtítọ́ ọ̀rọ̀ ni ká má sọ òun etí ẹ̀sìn ṣe nínú ẹ̀ ló pọ̀ jù nítorí ṣe rí bíbélì tá gbé dání yẹn ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ túmọ̀ bíbélì tá gbé dání ọ̀pọ̀lọpọ̀ wa tá bá ka bíbélì a máa sọ orí ẹ̀ kodò ni gbogbo nǹkan tó wà láyé tí Ọlọ́run dá dáradára ni ẹni ẹ lè mú àgbo ṣùgbọ́n ẹ̀ ń jọbẹ̀ ẹ̀fọ́ ẹ̀ ń jẹ ewédú ẹ̀ ń jẹlá ẹ̀ dẹ̀ lè mú àgbo ṣé wé kọ́ làgbo ni mi rò pọ́rọ̀ mi yé yín ṣá irun nísìnyìí àwọn kan wà tó yẹ pé tẹ́ bá pò pọ̀ tẹ́ fi sínú inú àdí àgbọn àbí olive oil tẹ́ bá fi sí irun yín máa bẹ̀rẹ̀ sí ní hù ni gbogbo àwọn tablet tá à ń mú yẹn náà ṣe bí ewé àtegbò ni abẹ́rẹ́ tá à ń gbà sí kékeré ewé àtegbò ni àgbà àti gbàgbé culture ẹlòmíì nísìnyìí kò rí ẹlòmíì tẹ́ bá gbé ṣàsùn síwájú èèyàn á lóye fẹ́ fún un lásèjẹ ni ẹlòmíì ò mu àmù tá a fi ń mu omi kò mọ̀ so gbogbo àwọn nǹkan tí mo lọ kọ́ nìyẹn. Mo ti fi ṣàsùn yẹn dáná rí njọ́ kan tí mo fi ṣe pepper soup èèyàn kọ́dẹ̀ kan sórí Instagram pé ó yẹ kẹ́mi sọ nǹkan tèmi ṣe tí mo fi ṣàsùn bojú. You see? And I was ashamed of the person. Èmi kọjú bá ìṣàsùn nígbà yẹn tí màmá mi bá lọ ta tán báyìí tán bá ti lọ ata yẹn ọlọ́la fi ń lọ ta wa tá bá ti lọ ta yẹn tán báyìí tá àti bùrẹ́ tá fẹ́ fi ṣe bẹ̀ níbi èyí tó kù á pọ́n sínú ewé ò wà harmful ṣùgbọ́n ṣe rí plastic yẹn ó corrupt environment tá bá mu kóòkì tán a sọ ike kóòkì sílẹ̀ odò gbé lọ sínú òkun gbogbo àwọn kẹ́míkà tá fi ń ṣe pakopako ẹlòmíì ò lè roko kò lè fọwọ́ tu ilẹ̀ aláàdá kẹ́míkà sínú kíní kó pa oko ó ti lọ sílẹ̀ tẹ́ bá gbin àgbàdo nísìn àgbàdo tẹ́ bá já lóko ẹ̀ lè tú ọmọ ẹ̀gbìn mọ́
ayé gbogbo ẹ̀ ti turn upside down. ṣó wá látúnṣe. Ó látúnṣe. A gbọ́dọ̀, we have to go back to our roots. Àwọn tó sì ní ìmọ̀ yẹn wà. Ṣé bíbí kan lèmi ti lọ kọ́ṣẹ́ àdìrẹ. Nígbà tí wọ́n sọ fún mi pé you have to go and learn so thing. Mo ní mo ti gbọ́. Mo dẹ̀ lọ wọ́n mú mi lọ sí Abẹ́òkúta. Mo kọ́ bí wọ́n ṣe ń ṣe. Nǹkan tó wà lọ́rùn mi yìí, ewé la fi ṣe. Ewé. Bẹ́ẹ̀ ni ewé la fi ṣe aró yìí. Mo lọ sí fashion school. Mo ní diploma in fashion designing. Mo mọ̀ kò sí nǹkan kan nípa synthetic dye tí mi ò mọ̀. Bàbá tó ní fẹ́ lọ ṣàdìrẹ mo ní kí ló wà nínú àdìrẹ tí mi ò mọ̀ ṣe. But nígbà tí mo débẹ̀, mo rí pé mi ò mọ̀ nǹkan kan. Ewé ni. Ewé la fi ṣe nǹkan tẹ́ ẹ̀ rí lọ́run tó fún wa ní indigo yìí. And bàdẹ̀ ṣe láwọn natural colours, other colours, red natural, yellow natural, orange natural, blue natural, green natural. Ní tó jẹ́ pé kò sí chemical nínú ẹ̀ tó lè ba ọwọ́ jẹ́ àbí tó lè ba ilẹ̀ jẹ́. Gbogbo àwọn chemical tá ń dà sílẹ̀ yẹn ń pollute odò wa. Ó pollute borehole wa. Ẹ wá là ń ṣàìsàn. Níbo ló ti wá? Àwa fúnra wa la fọwọ́ ara wa ń fa àìsàn wọlé. Àfọwọ́fà. Yes. So gbogbo nǹkan tí mo lọ kọ́ nìyẹn. Culture explain in fact bẹ́ẹ̀ ṣe explain yìí sí ó dẹ̀ pé a ṣì máa wá sí Ìbàdàn. Ìbàdàn dùn Cultural Heritage Living Museum. À ń kọ́ àwọn ọmọdé. I was like ẹni tó níbẹ̀ yẹn ó give back to the society pé kí lòun lè fi ran community lọ́wọ́. Okay, ẹ jẹ́ kí n dá ilé sílẹ̀ káwọn ọmọ kó wá máa mú àṣà àti ìṣe wa. Tẹ́ bá wo nísìn irú Ìbàdàn yẹn àwọn kan mọ story Ìbàdàn wọn ò tún mọ̀ pé nípa aró dídá Ìbàdàn jẹ́ number 1. Tí ẹ ti ẹ̀ ṣàbẹ́kúta. Yes, ara àwọn náà Abẹ́òkúta náà wà. Bẹ́ẹ̀ tá bá ń ka 1 2 3 Ìbàdàn wà lára wọn. Tá bá ń dárúkọ Abẹ́òkúta a máa dárúkọ Ìbàdàn. A máa dárúkọ Òṣogbo. Ṣakí ni wọ́n ti ń kó ewé tí wọ́n fi ń ṣe kinní yìí nígbà yẹn náà lọ import ẹ̀ wá láti Ṣakí wá sábẹ́òkúta wá sí Ìbàdàn. Ibẹ̀ léwé yìí pọ̀ sí. So àwọn èèyàn ò mọ̀ so many things. Tẹ́ bá bèrè sìn níbo làwọn ẹbu aró wà wọn ò mọ̀. Wọn ò mọ̀. Ẹbu ọṣẹ wọn ò mọ̀. Kí la fi ń ṣọṣẹ? Natural thing ni. Ebi kíní ọ̀pẹ ni ẹ̀yìn. Ẹ̀sán ẹ̀yìn ni. Wọ́n fi ń ṣe ọṣẹ dúdú wa. Bẹ́ẹ̀ tẹ́ bá fi wẹ̀ ń sìn wọ́n lẹ ti fo oògùn wẹ̀. Ṣọ́lọ́ nǹkan ló dá ọ̀pẹ ni. Àbí orí tó ní mọ̀ gan ṣọ́lọ́ nǹkan kan ló dá ni. Ṣé àbọ̀tà orí yẹn ṣọ́lọ́ nǹkan ló dá gi ẹ̀ ṣọ́lọ́ nǹkan ló dá ewé ẹ̀ ní ṣọ́pọ̀ nǹkan míì mọ́ ni. Àwọn orí yẹn gan ẹ lè fi dín kò sí nǹkan ẹ lè fi sebẹ̀ ẹ lè fi dín dòdò kò sí nǹkan tẹ́ ẹ lè forí ṣe. Tó tún wà more medicinal. Yes, tí ò ní fún yín ní cholesterol. But so many people ò mọ̀. A ti gbọ̀làjú sódì nìyẹn o. Bẹ́ẹ̀ni. Tó ọ̀dọ̀ màmí la ṣì wà léni àjọ ń fọ̀rọ̀ wérọ̀ mo lérò pé bó ṣe ń dùn mẹ́mi náà lẹ́yìn náà realize pé ó abájọ àwọn nǹkan kan tó ti sọnù àwọn ibi tó ti wọ́ gẹ́gẹ́ bí mọ́mí náà ṣe sọ pé tá bá máa ṣe àtúnṣe gbogbo wa máa ní láti padà lọ síbi ìbẹ̀rẹ̀ àmọ́ ṣé bí ìbẹ̀rẹ̀ ẹ̀ náà ṣó wá easy bẹ́yẹn náà ni pé ká sọ pé a fẹ́ retrace padà ọ̀pọ̀ òjò ti rọ̀ mọ́mí. Ọ̀pọ̀ òjò ti rọ̀ bẹ̀tà àwọn tó nímọ̀ ṣì wà ìdí tí Ìbàdàn dùn ṣe wà ń bẹ̀ náà nìyẹn. Bẹ́ẹ̀ni torí àwọn tó mọ̀ nípa ìtàn tó dẹ̀ mọ̀ nípa àṣà àti ìṣe wa ló wà ní Ìbàdàn dùn torí pé kí àṣà yẹn má bàa parẹ́ kó má bàa parun ní Ìbàdàn dùn ṣe wà. Tó tí máa bí yín báyìí sí production ńkọ́ ṣé ẹ ti hang boot yín fúngbà díẹ̀ àbí ẹ ṣì ń padà bọ̀ lórí production. Kò sí nǹkan tó ṣe mí pẹ̀lú production. Wọ́n ṣì ń pè yín. Bẹ́ẹ̀ni. Wọ́n ń pè yín síṣẹ́ dáadáa wọ́n dẹ̀ ń fowó pè yín. Kì í ṣe àwọn ẹ mọ̀ pé industry wà iná máa ní torí mo bá mú rí ṣe. Àgbà ti dé báyìí nísìnyí kíyàn ká dẹ̀ máa gbà lọ́wọ́ àwọn ọmọ wa ń sìn ni torí pé a ti pay dues wa àti overpay pàápàá. Òtọ́ téèyàn bá máa gba ṣéǹjì lọ́wọ́ dí ó yẹ kéèyàn ti gba ṣéǹjì lọ. Tó mọ́mì àṣà kan lọ nígboro lẹ́nu mọ́jọ́ mẹ́ta ẹ̀ tí mo lérò wípé ó yẹ kéèyàn àgbàlagbà náà bá wa dá sí lórí ọ̀rọ̀ DNA a fẹ́ béèrè ẹni tó lọ́mọ a béèrè ẹni tó lọ́mọ. Mo mọ̀ wípé nígbà ìwáṣẹ̀ orò ìdílé òun ni DNA tí wọ́n ń ṣe àwọn èèyàn wa tún wá ṣe mọ́ àwọn à ń lọ sí hospital gan dẹ̀ ti tún fìdí ẹ̀ múlẹ̀ wípé nígbà míì o ọmọ lè jẹ́ ti bàbá gan kó má jẹ́ ti ìyá kan ti swap ọmọ lọ hospital ní àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé ẹ̀yin lérò wípé ó yẹ ká padà sí àṣà ìdílé yìí torí àwọn tí wọ́n ti gba ẹ̀sìn. Ẹ ṣe òun náà ni mo sọ lẹ́ẹ̀kan mo lẹ́sìn ti bá ẹ̀sìn ni náà ò nísìn náà ṣé pásítọ̀ church tó jẹ́ pé òun ni gbogbo ọmọ ìjọ ń wò ló máa lóun fẹ́ lọ ṣòro ìdílé fọ́mọ ẹ mọ̀ pé gbogbo ìjọ ẹ máa túká ní pàṣẹ olóògùn làwọn ń tẹ̀lé èmi dẹ̀ ti rí pásítọ̀ church mo ti ẹ̀ fẹ́ lọ kọrin ní church kan náà bá wọ́n invite mi ni mo mọ́tò mi ò ṣiṣẹ́ so mo bá pe ọmọ mi yẹn ládùúgbò mo níjọ
wá sìn mí pé Ọlọ́run ṣe ibi tá à ń lọ ò jìnnà ó dẹ̀ tẹ̀lé mi bá a ṣe wá lọ mọ́ ní má gba horo ò jágba títì ò tá bá lọ pàdé àwọn ó ní mọ́mì ó ní mo máa bọ́ aṣọ àdúrà mi sẹ́gbẹ̀ẹ́ kan ó ní màá wá gbé tìbílẹ̀ wọ̀ ó ní ṣé ẹ mọ̀ pé díẹ̀ ọmọkùnrin ò tó ni ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn torí pé a ti gbàgbé nígbà ní ìlú ti tèmi nígbà wọn tí ìbí mi gbà yẹn o ṣùgbọ́n nígbà ayé àwọn bàbá wa àti bàbá ńlá wa tí wọ́n bá bí ọmọ lọ́rọ̀ òdílé mi ju pé ká ju ọmọ sínú omi. Níkàlẹ̀. ní àpọ́yì ọmọ àpọ́yì lèmi. ọmọ àpọ́yì ok. Yes wọ́n á ju ọmọ yẹn sí omi wọ́n bá ti fẹsẹ̀ gbé báyìí tó bá jọ ọmọ ọkọ ni ẹ rí ó máa float ni. Lóòótọ́. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò sí gbogbo yẹn mọ́ sí ṣé wọ́n lè fi ọmọ tiẹ̀ sílẹ̀ pé wọ́n lọ gbé sómi. ẹ bá kì í dé ṣe pé bí obìnrin yẹn lọ ṣe àṣemáṣe but ìbẹ̀rù àti kó ẹ̀rù sí wa láyà ju bó ṣe yẹ lọ nípa religion. Ẹlòmíì sí tó bá fẹ́ tọ̀ dádì ẹjọ́ sà mo fẹ́ lọ tọ̀ ṣé mo lè lọ tọ̀. ìyẹn fún pásítọ̀ chọ́ọ̀chì o. bẹ́ẹ̀ ni tí pásítọ̀ bá ní ó dẹ o tó bá ṣeé ṣe kó tọ̀ sára ẹni yẹn rẹ́dì àti tọ̀ sí ara ó yẹ ká máa fi ọgbọ́n àti ìmọ̀ máa ṣe. ọgbọ́n àti ìmọ̀ ká máa fi ṣe. tọ̀ Ọlọ́run á bá wa tò Nàìjíríà yìí lórí ọgbọ́n àti ìmọ̀. Lákòótán pátápátá wọ́n á fẹ́ padà sí industry torí ẹnu yẹn ti pọ̀ jù tó ń kun àwọn ọmọ yín nísìnyí pé wọn mójú wọn mọ́ra wọn mọbi tán ti lè jà wọn mẹni tán lè sọ̀rọ̀ sí. Nígbà tẹ́yìn dẹ̀ ń jáde ẹ̀yin náà attestate pé discipline wà ló ṣẹ́yìn nígbà yẹn tó o bá tiẹ̀ ní discipline ò ní business pẹ̀lú ṣẹ́yìn. Discipline wà nígbà tẹ́mi wà ní National Theatre tí wọ́n bá pe rehearsal ní 9 àárọ̀ ó tí ó yẹ kó tó mọ̀ pé 8 for 9 ni ó yẹ kó mọ̀ pé that 9 yẹn gangan ni rehearsal máa bẹ̀rẹ̀ so tó bá bò pé o fẹ́ rehearsal lọ́jọ́ ìwọ̀n àti débẹ̀ ó pẹ́ jù aago 8 ó gbọ́dọ̀ lù báyìí nínú hall tẹ̀ ti fẹ́ rehearsal so mi rò pé yẹn wà mọ́ nísìn. àmọ́ nísìn àwọn tó tún máa gbowó tán tún ní wá tó tún máa sọ fún ẹ pé à ń bọ̀ wọ́n dẹ̀ ti gbowó iṣẹ́ lọ́wọ́ ẹ̀. nǹkan tán ẹ mọ̀ pé ẹ fẹ́ fọ̀rọ̀ yẹn pamọ́. ẹ mọ̀ pé irú èmi nísìn ibi tẹ́mi ti grow èmi ò grow nínú àgbéléwò mo sọ fún yín pé láti 78 ni mò ń sọ yìí o 1978 bẹ́ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ mo dẹ̀ dàgbà sí ọwọ́ àgbàlagbà ló mú mi láti kékeré lábẹ́ ìyá mi bàbá Adékọ̀yà kọ́lọ́run fọ̀run kẹ́ ẹ bá gbọ́ Èbúdọ́lá ìyá ẹ̀ta Council for Art and Culture Abẹ́òkúta ló wà bàbá ẹ̀ ni bàbá tí mò ń sọ yìí àwọn náà tọ́ mi ọwọ́ tí wọ́n tọ́ mi nígbà tí mo dẹ̀ dé Èkó mo tún bọ́ sí ọwọ́ àbúwá tó tún jẹ́ àgbàlagbà wọ́n teach ní City College ńgbà yẹn àwọn náà tún gbà mí kí n tó wá finally bọ́ sọ́wọ́ Bẹ́ntì Ọmọlójú ìgbà tí mo wá bọ́ sọ́wọ́ Bẹ́ntì Ọmọlójú discipline yẹn wá pọ̀ jù ṣégbà tá à ń ṣe jàǹkárì wọ ni àdìgbà tá à ń ṣe mùjẹmùjẹ you dare not late ìgbà tá à ń ṣe anniversary kan wọ́n wá pè mí mo lọ ṣe kìràkìtà ní Òṣogbo pẹ̀lú Ṣẹ́gun Rasco wọ́n dìídì wá gba àyè lọ́wọ́ wọn ni because a ti ń ṣe rehearsal anniversary yẹn wọ́n wá gba àyè wọ́n wá ní okay how long ni ma take wọ́n ní 7 days wọ́n dẹ̀ ka 7 days yẹn sí mi fún mi ní ìgbà tí kìràkìtà ni but à ń ṣe production kan mi mọ̀ bí anniversary àbí mùjẹmùjẹ on stage 7 days yẹn kọjá bàbá fi kọ́gbọ́n òde bàbá fi kọ́gbọ́n ló ṣe bàbá mi wọn ò dé mo lo gbogbo 1 week yẹn tán wọn ò dé ìgbà tó wá di pé mo wá lọ bá òun Ṣẹ́gun pé òun Ṣẹ́gun mo ti ń lọ torí à ń ṣe nǹkan ọjọ́ yẹn ni bàbá dé mo wá láti dúró láti ṣe role mi mo dẹ̀ play lead èmi àti Múkàrè ṣàbúrò mi láṣọ ọmọ bàbá fi kọ́gbọ́n bẹ́ẹ̀ tìgbà tí màá fi dé sẹ́kọ̀ọ́ wọ́n ti yọ mí kúrò ní role mi wọn ò dẹ̀ bí mi dá kí n rojọ́ wọ́n bẹ̀ kò sẹ́ni tí even ẹni tí bàbá yẹn tí uncle Ben tó tijú fún ó bẹ̀ wọn ò gbà ìgbà tó yà at the end of the day torí pé wọ́n like mi gan ni àwọn èèyàn like mi gan even àwọn tí mi ń ṣe ọmọ group ẹ̀ gan wọ́n máa fẹ́ pé Salome come and do kinní kan don't worry come and be one more máa pretend to be their member máa lọ bá wọn ṣe show yẹn wọ́n á dẹ̀ gba nǹkan bọ̀ so wọ́n ṣáà bí pé wọ́n like mi àwọn èèyàn ṣáà dìde sí ọ̀rọ̀ mi wọ́n ṣáà bẹ̀rẹ̀ sí bí mi you know what they did ọjọ́ command tí mo pe gbogbo àwọn family mi wá backstage ni mo ti ń ṣe gbogbo role mi kò sẹ́ni tí orójú mi níta níbi tí discipline yẹn ga dé yes backstage uncle Jídé Ògúngbadé Ọlọ́run fọ̀run kẹ́yìn náà ó ní do you know what ẹ jẹ́ kí Salome bọ́ sí backstage orin yẹn tó lóun mú ọkọ yẹn let her be singing there let her be rendering her role her lines there
mo dẹ̀ ń sọ line mother 2 ni mo play mo dẹ̀ ń sọ lines ní mother 2 yẹn ní backstage mo dẹ̀ ń kọ gbogbo orin tó yẹ kí n máa kọ tẹ̀lé ẹ̀lúkú mo dẹ̀ ń kọ ní backstage but inú mi dùn wípé at least wọ́n gba ẹ̀bẹ̀ mi so discipline yẹn wà a dẹ̀ gbé discipline yẹn náà mo gbé wọnú fídíò and that is why tẹ́ pé ní ibi tí ojú ọjọ́ sì dé yìí ẹ tún lọ bèrè mi lọ́wọ́ anybody gbogbo àwọn bọ̀dá yín ká gbogbo àwọn Jídé Kòsọ́kọ́ gbogbo àwọn tó jẹ́ ọ̀gá nínú industry uncle aisho gbogbo wọn tí wọ́n bá sọ pé sá wọ́n ní kí ló ń ṣe ni gbogbo wọn máa dìde ni tí mo bá wà location bóyá uncle yín ká gbọ́ pé mo wá níbo ni Salome wà má ti sáré tètè lọ pàdé wọn nǹkan tán kọ́ mi yẹn mo gbé wọnú Yorùbá industry tí mi ò dẹ̀ já sílẹ̀ up till bí mo ṣe ń sọ̀rọ̀ yìí so I don't know irú ọ̀gbọ̀n wá ń sìn yín tán bá tiẹ̀ fún ẹ ní script without director o gbọ́dọ̀ mọ bó ṣe máa interpret role yẹn because wọ́n kọ́ wa débẹ̀ pé tó o bá rí director pé Ọlọ́run má jẹ́ kárí nǹkan kan ṣẹlẹ̀ sí director and the show must go on so o gbọ́dọ̀ interpret role tán bá fún ẹ ní role interpret the character by yourself. So indiscipline tó wà ń tàn sìn á jẹ́ pé àwọn alábọ̀ ẹ̀kọ́ bóyá ká pè bẹ́ẹ̀. Well, mi ní sọ bẹ́ẹ̀ because àwọn kankan wà tó jẹ́ pé ẹlòmíì ṣe English ẹlòmíì ṣe literary ẹlòmíì ṣe theatre art ṣé a fẹ́ sọ pé wọn ò kẹ́kọ̀ọ́ ni a lè sọ pé wọn ò kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ibi tọ́rọ̀ ti wá ìyẹn ni ká béèrè báyìí ibi tó ti wọ́ wá ní òye mi. wọ́n mi ò tá bá ní ká máa mú àmọ́ mo lérò wípé èyí tí a fún yín lé ní iná ó yé wa dáadáa torí kò síṣẹ́ téèyàn bá ń ṣe náà téèyàn bá ti ní discipline wá ní tí o bá mọṣẹ́ ṣeṣẹ́ ẹ mọ̀ ẹ ẹlòmíì ó mọṣẹ́ iṣẹ́ ò dá mọ̀. irú èmi nísìnyí èmi mọ nǹkan tẹ́mi ṣe o that is why anybody bá sọ kíní fún mi máa ń fèsì wọn ọ̀nà tí wọ́n á sọ pé Salome burú but mo mọ nǹkan tí mò ń ṣe so tẹ́ bá sọ nǹkan kan kì í ṣe bóyá director ń direct mi máa argue o but pé bóyá à ń ṣe nǹkan pé kíní kan tí bá dẹ̀ rí pé nǹkan yẹn ó wrong I will just máa sọ fẹ́ nìyẹn straight pé nǹkan tó ń ṣe yóò dáa ó lè má kí mi lọ́la o mo ti sọ fún ẹ àwa máa rókì láyà ènìyàn yìí pé mo ti báyàn kan sọ̀rọ̀ rí tó sọ̀rọ̀ sí mi tó bú mi mo dẹ̀ yá ṣe báyìí ń wò fúnra rẹ̀ ló tún padà wá bẹ̀ mí pé kí n má bínú ní àkókò èmi ò ṣe é mọ́ ó ní mi ì ṣe mọ́ mo ti tọ́ já máa ṣeré lọ. ló bá tán. mo ò kúkú bá ágìl ìgbà tí mo ṣẹ́ ló bú mi yẹn ìgbà tó dẹ̀ rí pé mi ò ṣẹ̀wú mọ́ ó ti tán síbẹ̀ nìyẹn. ọ̀rẹ́ la ó máa ṣe àwa ò já mọ́ o. Láti ọ̀dọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ AK Media Studios wọ́n ní lóòótọ́ ara lé nìyẹn àmọ́ a gbọ́dọ̀ tún fi egbòṣegbò lé pé kẹ́ má bínú pé ẹ̀bùn yìí kéré o àwọn ni wọ́n ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò Oyinmomo wọ́n ní ká gbé fún yín pé ẹ ṣe é máa orin lẹ máa wá fi dúpẹ́ o because àti ìgbọ́ Salome olórin èyí tẹ́ fún wa yẹn tàwọn lọ́wọ́ nìyẹn ó ti lọ ó ti pẹ́. Eléyìí pọ̀ ẹ ṣé o tó ẹ jẹ́ n kọ́kọ́ dúpẹ́ nú ẹ ṣé mo dúpẹ́ o Oyinmomo AK Media Concept ẹ ṣé ọwọ́ yín á máa ròkè o iléeṣẹ́ yín ò ní jóná ibi tẹ́ ti mú nǹkan tẹ́ fún mi yìí ọ̀pọ̀ ló máa rọ́pò ẹ̀ o. mo dúró èmi ò pẹ́ o mo dúró èmi ò pẹ́ mo dùbúlẹ̀ mi ò wọ́ o ẹ̀gbùnà wá kẹgbà tùpà wá kẹwà wó pèlè ojú wa gbélé ojú mi lọ́rẹ́ máa wo kó tó fẹ́ mi ẹni bá lọ́bẹ̀ kó jẹ́ bá o ẹni lọ́bẹ̀ kó jẹ́ bá ẹni láṣọ kó yànró o bí olówó kó fífẹ́ ìyàwó kó bímọ sáyé ayé ń lọ àkókò kò dúró dẹni. Àkókò dúró dé ọkàn. Ẹ ṣé o. Time waits for no man. Òun ló dífá fún pé ètò yìí náà ó ti fẹ́ máa kásẹ̀ ńlẹ̀ because àkókò dúró dé àwa gan-an. Tọ́ ní gbogbo nǹkan tí ẹ bá ń ṣe káàkiri jákèjádò ilẹ̀ Nàìjíríà tàbí lókè òkun tẹwà ẹ rántí nǹkan kan ẹ rántí ọmọlúàbí yín ọmọlúàbí yẹn òun la fi ń júwe ara wa gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa sọ pé ilé là ń wò ká tó sọmọ lórúkọ ẹ má jẹ́ kí wọ́n wá sọ yín lórúkọ burúkú ibi tí wọ́n ti máa sọ pé ta ló bí àwọn wo ló tọ́ gan ó gbẹ́kọ̀ọ́ kó gbábọ̀ ẹ̀kọ́ àbí wọ́n kọ́ ni kò gbà wọ́n ní àbí ikọ̀ wọ́n lẹ́lòmíì àkọ́ gbà kò dáa tó ká máa jẹ́ kí wọ́n máa sọ àwọn orúkọ yẹn sí àwọn tó bí wa táwa gán dẹ̀ mọ̀ pé àṣà là ń kọ́ ìgbàlódé lédè bá wa kò dáa tó onímọ̀ mi ti ṣàlàyé fún yín kò ṣe kí ni kò dáa tó orúkọ tèmi Ìyípadà Olúwadámilọ́lá ọmọ Bánirẹ́ ibi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí léni òun náà la dé dúró yìí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ kí wọ́n explain culture fún yín náà kẹ́ ẹ lè kàn sí àwọn mọ́mì wa lórí ẹ̀rọ ayélujára wọn
ìgbàlódé mọ́mì ni wọ́n wà lórí Instagram, wọ́n bẹ lórí Facebook, ẹ lè kàn sí wọn, ẹ lè kàn sáwa náà lóyìn mọ́mọ́ tẹ́ bá fẹ́ kàn sí wọn náà. Fún gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ ń darapọ̀ mọ́ wa tí a jọ ń ṣe ètò yìí ní gbogbo ìgbà tẹ̀yin tẹ́ ẹ ń wò ẹ̀yin gbọ̀ngàn ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ yín, torí gbà mí tí n bá ṣí Facebook báyìí tí n bá rí 22,000 views tí n bá rí 500,000 views máa ní ṣé fẹ́ iná ló pọ̀ tó báyìí, Ọlọ́run máa ní dáfẹ́ wa rú, Ọlọ́run máa ní bá fẹ́ yín jẹ lágbára Ọlọ́run. Ilé àtọ̀nà yín náà kò ní dàrú. Mo máa ń sọ fún yín ní tí ò bá ti kàn yín ẹ má dá sí, oúnjẹ tí ẹ bá ti mọ̀ díẹ̀ ẹ má jẹ, ọ̀rọ̀ tí wọn ò bá ti pè ẹ́ sí Ọlọ́run ò fẹ́ kó mọ̀ ní ìwọ náà ṣe kí ni gbójú ń bẹ̀ kó lọ gbalẹ̀ sá gbójú. Ó dìgbà o, ire o.